ISEJUWAYA ni ìròyìn ISEJUWAYA. Ìkànnì jígí alára kẹrìnlélógún Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ISEJUWAYA. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ISEJUWAYA la mú wá sétí ìgbọ̀nyín láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Olùdarí ìpínlẹ̀ Imo ti ẹgbẹ́ òṣèlú PDP ti sọ pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn yóò fún wọn ní ìdájọ́ tòótọ́ lórí ìjà tó rọ̀ mọ́ ìdìbò gómìnà ti oṣù kọkànlá ọdún 2023. Ìdápadà sípò ti Alhaji Muhammadu Sanusi èkejì gẹ́gẹ́ bí Emir ti ìpínlẹ̀ Kano lọ́jọ́bọ̀ àti yíyọ Emir Ado Bayero kúrò lórí ìtẹ́ jẹ́ ohun ìyípadà àti ìyàlẹ́nu ńlá èyí tí ó sì ti fa ìbẹ̀rùbojo ní ìpínlẹ̀ náà. Ìgbìmọ̀ gbogbogbò tó ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú òṣìṣẹ́ ti ṣàpèjúwe ìdádúró alága gbogbogbò ìyẹn Barrister Julius Abure gẹ́gẹ́ bí èké. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti sọ pé èròǹgbà òun lákọ̀ọ́kọ́ ni láti di igbákejì alákòóso fásitì ti Maiduguri kì í ṣe láti jẹ́ gómìnà ìpínlẹ̀ náà. Àwọn alákòóso fásitì Confluence ti ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Kogi ti kéde ìdárò ọlọ́jọ́ mẹ́ta fún àwọn akẹ́kọ̀ọ́ wọn méjì tí àwọn ajínigbé pa. Arábìnrin àkọ́kọ́ ti orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ pé kí wọ́n ní ìgbàgbọ́ nínú orílẹ̀-èdè yìí nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà yóò rí àtúnbí orílẹ̀-èdè tuntun tí yóò gba ààyè tó tọ́ láàrin àjọṣepọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. Gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ti sọ pé kò ní sí ìpínyà kankan láàrin àwọn ọmọ ìpínlẹ̀ náà àti àwọn arìnrìn-àjò sí ìpínlẹ̀ náà lábẹ́ ìṣọ́ òun nítorí gbogbo wọn ni yóò gba ìtọ́jú bákan náà. Ààrẹ tẹ́lẹ̀ rí ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ fún ààrẹ lọ́wọ́lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kí ó káràmásìkí àwọn akitiyan rẹ̀ lórí ìṣelọ́pọ̀ ohun èlò àti iṣẹ́ ṣíṣe tí yóò kojú ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè yìí ń dojú kọ. Igbákejì gómìnà ìpínlẹ̀ Kano Aminu Gwazo ti tọrọ àforíjì lọ́wọ́ olùdámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nuhu Ribadu fún ẹ̀bi tí wọ́n dá nínú àríyànjiyàn ìṣèjọba Emir tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. Aṣáájú pásítọ̀ ilé ìjọsìn Kristẹni tí ara padà tí ó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ìyẹn Lékè Adébóyè ti gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní ìmọ̀ràn láti gbájúmọ́ àwọn ohun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí wọ́n sì fi ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ṣe ohun àkọ́kọ́. Fún àyájọ́ ọjọ́ àwọn ọmọdé, ìyàwó gómìnà ìpínlẹ̀ Anambra ìyẹn Nonye Soludo ti pè fún ìdàgbàsókè àlàáfíà, ìfẹ́ àti oore ọ̀fẹ́ fún àwọn ọmọdé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀nà láti jẹ́ kí àwọn ọmọdé ní ìmọ̀lára pé ohun ìní orílẹ̀-èdè ni wọ́n jẹ́ àti láti fi dá wọn lójú pé ọjọ́ iwájú wọn dára. Gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa ti pe àwọn ọmọ ẹgbẹ́ All Progressives Congress ní ìpínlẹ̀ náà láti parí ipò ṣáájú ìdìbò gómìnà ọjọ́ 16 oṣù kọkànlá. Àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé àwọn kò kópa nínú ìjà Emirates tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Kano. Wọ́n ní ohun tí ó ṣe pàtàkì jùlọ fún àwọn ní òfin àti ìlànà. Àwọn ọmọdé méjì kan ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn látàrí mọ́ṣáláṣí kan tí ó dàwó lulẹ̀ ní agbègbè Pápá Àjàó ní ìpínlẹ̀ Èkó. Ó ti lé ní èèyàn 670 tó há sí abẹ́ ilẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì ńlá kan tó wáyé ní orílẹ̀-èdè Papua New Guinea. Àjọ àgbáyé ìyẹn United Nations ló ṣàlàyé èyí. Ìjọba ìpínlẹ̀ Edo ti bẹ̀rẹ̀ sí ní san 70,000 naira gẹ́gẹ́ bí owó oṣù tó kéré jùlọ fún àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀
ìpínlẹ̀ náà. Ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ lápapọ̀ ti sún ìfilọ́lẹ̀ àti ètò àtẹ̀yìnwá fún àwọn olórí ìjòyè, alága àti ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìṣàkóso àwọn ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ síwájú sí i. Ẹgbẹ́ àwọn oníṣòwò ní ìpínlẹ̀ Kánò ti rọ gómìnà Abba Yusuf láti ní ìbámu pẹ̀lú àṣẹ ilé-ẹjọ́ gíga àpapọ̀ tí ó dá ìjọba ìpínlẹ̀ Kánò dúró láti fagilé òfin ìgbìmọ̀ Emirate Kánò ti ọdún 2019. Àjọ tó ń rí sí ètò ọmọnìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà ti dábàá àwọn ìgbésẹ̀ sí àkọsílẹ̀ tí ó ṣe pàtàkì káàkiri ayé fún ààbò ètò àwọn àgbàlagbà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé iṣẹ́ àkànṣe ojú òpópónà ìpínlẹ̀ Èkó sí Calabar yóò jẹ́ ipa rere tí yóò sì ṣètò àwọn àǹfààní iṣẹ́ tààrà fún àwọn tó lé ní 30 mílíọ̀nù. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára. Ẹ kú iṣẹ́ òní. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú